lọ nínú ẹ̀kọ́ keje èyí tí a pè àkọlé rẹ̀ ní pẹpẹ sí Ọlọ́run àìmọ̀. Yẹn gbàdúrà pé Ọlọ́run yóò ṣí ojú ìmọ̀ye wa, yóò ṣí etí wa, yóò sì ṣí àyà wa láti farabalẹ̀ wá Ọlọ́run, bá ti farabalẹ̀ wá láti mọ̀, bá ti mọ̀ láti tẹ̀lé, láti sìn bí Ọlọ́run, bá ti ń sìn ìbùkún tó ń bẹ́nu mímọ́ Ọlọ́run lè sì sìn yóò jẹ́ ìpín wa lórúkọ la Jésù. Lónìí àkọ́rí tí a ń gbé yẹ̀wò lábẹ́ pẹpẹ sí Ọlọ́run àìmọ̀ òun ni ẹrú tàbí ọmọ. Ẹrú àti ọmọ àwọn méjèèjì ń gbé nínú ilé. Ìwà wọn, ìṣe wọn, bá ṣe máa ń rò, bí wọ́n ṣe àtẹ́kọ́ sí baba, òun ló fi wọ́n hàn gẹ́gẹ́ bí ọmọ tàbí ẹrú. Mo fẹ́ fi ìtàn kan wọlé. Oníwàásù kan ní òkú kú nínú ìjọ rẹ̀ lọ́jọ́ kan. Ó wá gbé ìkú lọ sí bojì. Nígbà tí wọ́n dé bojì, oníwàásù kó sínú kòtò. Ó pè kan nínú ọmọ ìjọ ní kó bẹ́. Ẹnìkan tó rí létí ibojì ó ní kó bẹ́ pé òun gbé. Ènìyàn lòun ò lè bẹ́. Bàbá oníwàásù wa wo ọmọ rẹ̀ ó ní kó ọmọ bẹ́, kò tí sọ̀rọ̀ jálẹ̀ tó ọmọ fi bẹ́. Nígbà tí wọ́n wá parí ìsìnkú, wọ́n pe ẹni àkọ́kọ́ tó lóde tí oníwàásù ní kó bẹ́ tó fi bẹ́. Ó lóun ò gbàgbọ́ pé tí òun bá bẹ́ ó lè gbé òun. Wọ́n mọ̀ kí ló wá rí tó jẹ́ pé bàbá rẹ̀ ní kó bẹ́ ó sì bẹ́ lẹ́ẹ̀kan náà. Ó lóun gbàgbọ́ pé bàbá òun ò lè jẹ́ kó òun bọ́lẹ̀, òun ò lè sì fẹsẹ̀ pa, lòun fi bọ́ sí lọ́wọ́ ó sì gbé òun. A rí pé ìyàtọ̀ ń bẹ nínú rẹ̀. Àwọn méjèèjì náà pàdé létí ibojì, ṣùgbọ́n tó fi hàn ní pé ẹnìkan jẹ́ alárìnwá, ẹnìkan jẹ́ ọmọ. Bẹ́ẹ̀ ni ń bẹ nínú ilé Ọlọ́run lónìí yìí. A lè má pàdé lórí pẹpẹ kan náà, a lè má pàdé lórí pẹpẹ kan náà. Tẹ́ bá wo John orí 15 ẹsẹ̀ 15, Jean 15 14 15, John 15 14 15. Ó ní ọ̀rẹ́ mi lẹ́yìn ṣe bí ẹ bá ṣe ohun tí mo pa láṣẹ fún yín. Èmi kò pè yín ní ẹrú bí kò ṣe ọmọ. Torí ẹrú kì í gbélé títí láéláé, ọmọ ni máa ń gbénú ilé. Ìyàtọ̀ tí ó wà láàrin ẹrú àtọmọ yìí ń ló fi ìwà wọn ló fi ìyàtọ̀ hàn láàrin wọn. Nígbà tí a bá ń sọ nípa ẹrú àti ọmọ, lábẹ́ bàbá kan náà la méjèèjì wà. Tó fi wọ́n inú ilé kan náà ni wọ́n jọ ń gbé. Bẹ́ẹ̀ ni nínú ìyálẹ́jọ wà lábẹ́ olúwàásù kan náà, ká ní Ọlọ́run kan náà, ṣùgbọ́n ìwà àti ṣe wa ni ó fi wá hàn bóyá ẹrú ni wá àbí ọmọ. Ẹnìkan ò lè tọ́ka sẹ́nìkan ní ìsìnkú ẹrú ni ọ́, ọmọ ni ọ́. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹrú ń bẹ nínú ilé. Tó bá jẹ́ pé ilé tó jẹ́ ilé ọmọlúwàbí, ẹrú wà níbẹ̀. Ọmọ ń bẹ̀rù, ẹrú ń bẹ nínú ayé ọmọ tó ń bẹ̀rù òbí. Ẹrú náà ń bẹ tó ń bẹ̀rù bàbá nínú ilé gẹ́gẹ́ bí ẹrú tó jẹ́. Ṣùgbọ́n tó fi yàtọ̀ hàn ní pé ẹrù tẹrú máa ń bà kò sífẹ̀ẹ́ níbẹ̀. Tí ẹ rí pé lọ́pọ̀ ìgbà tí ẹ bá ní fún ẹrú ní iṣẹ́ pẹ́ kó tó ṣe, nígbà tẹ bá mójútó tẹ wà nídìí rẹ̀ ni ó ṣe. Tí ẹ bá sí nídìí iṣẹ́ yẹn, yóò fi iṣẹ́ yẹn játa. Iṣẹ́ yẹn ò ní tẹ̀síwájú. Tọ́gà bá ti dé bá tó gbóhùn ọ̀gbà bóyá mọ́tò rẹ̀ ló gbọ́ àbẹ́sẹ̀ ló gbọ́ gírígírí ó tó padà síbẹ̀. Ó bẹ̀rù ọ̀gá yẹn nítòótọ́ ṣùgbọ́n kò sífẹ̀ẹ́ ńbẹ̀. Bẹ́ẹ̀ tó bá jẹ́ ọmọ, èèyàn wo wọ́n fi yàn tí o, wọn ò fi yàn tí o, yóò wà nídìí iṣẹ́ yẹn torí pé ìfẹ́ bàbá ló ní tó fi ń ṣe. Ìfẹ́ bàbá ní bẹ lọ́kàn rẹ̀ tó fi múra sí iṣẹ́ náà tó fi mójútó. Kò ní fẹ́ kí iṣẹ́ bàbá wọn bàjẹ́, kò ní jẹ́ kí bàbá wọn mẹ́ẹ̀. Ẹrù tí ẹrú ń bà ó ní pé bóyá kí wọ́n máa gbaṣẹ́ lọ́wọ́ òun, kí wọ́n máa lé òun kú lẹ́nu iṣẹ́, kí wọ́n máa fún òun lóúnjẹ, ni ló fi mójútó sẹ́yìn. Tó bá jẹ́ pé tí oúnjẹ ti ṣẹ́tù tó fún lówó oṣù rẹ̀ tó ò ní lé kúrò bí máa ń gbádùn lé yẹn, yóò máa bẹ̀rù, yóò máa ṣe Ọlọ́run rẹ̀. Lọ́dọ̀ wà ló gbọ́ pé wọ́n tẹ̀tẹ̀ pẹ̀lú pé òun ní jẹun ni. Ká má mọ̀ wípé inú ilé bàbá òun ni. Bóun bá tiẹ̀ ṣẹ̀, òun ò lè sá fún bàbá òun. Ẹ jẹ́ ká wo ìyàtọ̀ tó ń bẹ láàrin Ádámù àti Éfà lọ́dún tí wọ́n ṣẹ̀. Bẹ́ẹ̀ tí gbóhùn Ọlọ́run báyìí, ẹnìkan wọ́n sá pamọ́. Nínú rẹ̀ náà Ọlọ́run tó fi ìfẹ́ wá wọn rí. Ó tún pa ẹran, ó bọ́ àwọ̀ ẹran yẹn, ó sì fi bò wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń rò ní ẹrú máa ń rò wípé gbogbo ohun tí Ọlọ́run dálé lórí kò ju ìdájọ́ lọ. So ẹrú ìfẹ́ gbọ́ nípa ìdájọ́,
torí ẹrù ní fún bẹ́ẹ̀ bá jẹ́ ẹrú kò ní fẹ́ gbọ́ nípa ìdájọ́, kò ní fẹ́ gbọ́ nípa ọ̀run àpáàdì, kò ní fẹ́ gbọ́ nípa kò fẹ́ dojúkọ òótọ́. Àpẹẹrẹ ẹrú nìyẹn. Ìgbà tó bá jẹ́ ọmọ ó mọ̀ pé bàbá òun bàbá rere ni, tó bá jẹ́ pé bàbá rere ni kò lè fàdájọ́ sẹ́yìn kúrò ní ilé, nítorí pé Ọlọ́run jẹ́ onídàájọ́ dandan ni ló fi ń bá ẹ̀ṣẹ̀ wí, ló fi ń bẹ́lẹ́ṣẹ̀ wí. Bọ́mọ bá ṣẹ̀ yóò bá wí, ẹ bá létí wèé tí bọ́mọ wí tọmọ ṣàṣẹ tó wù irú ọmọ wù àwọn náà lè sọ ọdún tọmọ bẹ́ẹ̀ máa ń yà. Bàbá rí ìjọ tó jẹ́ pé wọn èé dákọ̀ ẹ̀ṣẹ̀, wọn èé sọ̀rọ̀ ọ̀run àpáàdì fáwọn èèyàn, ẹ jẹ́ ká wúlò tíjọ bẹ́ẹ̀ lè dà. Ẹ mẹ́jà dé bá àwọn èèyàn tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ ọ̀run àpáàdì, ẹ mọ̀ bọ́ káwọn èèyàn jẹ́ ẹ mọ̀ so àwọn èèyàn á jókòó sínú kí wọn ò fẹ́ gbọ́ torí pé ẹ̀rọ bà wọ́n. Kéde pé nífẹ̀ẹ́ Ọlọ́run nítorí tí wọ́n jẹ ní wa oníwàásù náà ń wàásù torí pé tí ó jẹ tó bá bọ́ káwọn èèyàn jẹ́ wọn ò ní fún lóúnjẹ wọn ò ní fún lóúnjẹ rẹ̀. Àwọn ìṣe ẹrú leléyìí, ọmọ nígboyà nínú ilé pé bàbá òun bá tiẹ̀ bá òun wí ìbáwí ìfẹ́ ni, òun náà fẹ́ràn bàbá rẹ̀ kí sí nítorí pé bàbá ọba wí, kí sí kò bẹ̀rù bàbá nítorí ọ̀run àpáàdì, kò bẹ̀rù bàbá nítorí ìdájọ́, kò bẹ̀rù bàbá nítorí pé a sọ sínú túbú àbí òkùnkùn biribiri. Tó bá tiẹ̀ wá jẹ́ pọ̀rọ̀ rẹ̀ gbanú túbú gan lọ, ọmọ pé inú ìfẹ́ ni. Tẹ́ bá wọn tí ìwé Hébérù orí 12 sọ fún wa látẹsẹ̀ 5, ó ní ẹ̀yin sì ti gbàgbé ọ̀rọ̀ yẹn ju tí ń bá yín sọ bí ọmọ pé ọmọ mi má ṣe aláìná ní ìbáwí Olúwa, kí o má ṣe rẹ̀wẹ̀sì nígbà tí o bá ń ti ọwọ́ rẹ̀ bá ọ wí, nítorí pé ẹni tí Olúwa bá fẹ́ òun ní bá wí, a sì máa ná olúkúlùkù ọmọ tí ó gbà á. Ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí Ọlọ́run, ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí Ọlọ́run bá yín lò bí ọmọ, nítorí pé ọmọ wo ní bẹ nínú tí baba kì í bá wí, ṣùgbọ́n bí ẹ̀yin bá wà lé àìní ìbáwí nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín, ǹjẹ́ ẹ̀yin ọmọ àlè ní ẹ̀yin, ẹ sì kì í ṣe ọmọ. Pẹ̀lúpẹ̀lú àwa ní baba nípa ti ara tí ó ń tọ́ wa, àwa sì ń bọ̀wọ̀ ọlá fún wọn. Àwa kì yóò wá kúkú bọ tẹríba fún baba ti ẹ̀mí kí a sì yè, nítorí wọ́n ń tọ́ wa fún ọjọ́ díẹ̀ bí ó ti dára lójú wọn, ṣùgbọ́n òun fún èrè wa kí àwa kí ó lè ṣe alábàápín nínú ìwà mímọ́ rẹ̀. Gbogbo ìbáwí kò dàbí àwọn ayọ̀ nísinsìnyí bí kò ṣe ìbànújẹ́, ṣùgbọ́n níkẹyìn a so èso àlàáfíà fún àwọn tí a ti kọ́ nípa rẹ̀, àní èso òdodo. Ìdí tí ìbáwí wà náà lé nìyẹn, èso òdodo tí máa ń gbẹ̀yìn rẹ̀, èso ayọ̀ tí máa ń gbẹ̀yìn rẹ̀. Pé ẹ jẹ́ ká wò nígbà tá a wà ní primary school, secondary school, tá a bá rí tíṣà tó rorò a máa sá fún un ni. Kí ló dé? Ṣé gbogbo àlà ń sá fún bẹ̀tẹ̀ ìtọ́ kan èmi lè mọ sọ yẹn, a rí pé kí gbogbo àlà là ń sá fún ọ̀pọ̀ bó ṣe kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa náà rí pé bàbá yìí fẹ́ràn wa ni, ó fẹ́ ká mọ mathematics yìí ni, ó fẹ́ ká mọ chemistry yìí ni, ó fẹ́ ká mọ history yìí ni, geography yìí ni, kí ló fi ń tọ́ wa ló fi ń bá wa wí. Ṣùgbọ́n ẹrú kò ní fẹ́ rárá. So ó ní pẹpẹ sọlọ́run àìmọ̀, a ní pẹpẹ kan náà, a lè máa pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nínú ìjọ kan náà, pẹpẹ kan náà lájọ dojúkọ, bẹ́ẹ̀ sá ọmọ Ọlọ́run tó ń bẹ ní pẹpẹ yẹn. Ṣé ẹrú ni wá ni àbí ọmọ? Ẹrú tá à ń bà níbi tá a bá tó kọ́ àwọn lọ sílé Ọlọ́run, tá a bá fẹ́ ka Bíbélì, tá a fẹ́ gbọ́ wàásù, ṣé ẹrú ọmọ ni àbí ẹrú? Ẹrú torí ẹ̀ṣẹ̀ tó ti dì mọ́, kò fẹ́ sọ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀, kò sì ní fẹ́ kán mẹ́nu bà ẹ̀ṣẹ̀ yẹn, kò ní fẹ́ kí ẹnu kàn án, kò ní fẹ́ kí wàásù kàn án. Bẹ́ẹ̀ ọmọ ó fi ṣe ọkàn rẹ̀ payá láti gba gbogbo ohun tí ó bá wọlé gẹ́gẹ́ bí ìtọ́ni látọ̀dọ̀ bàbá fún un, torí fẹ́ràn bàbá sì fẹ́ràn rẹ̀. Bàbá fẹ́ràn ẹrú, ṣùgbọ́n ẹrú fẹ́ràn bàbá. Èyí tó fi fẹ́ràn rẹ̀ ìní pé yóò fi sínú túbú, yóò gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀, kò ní fún un lóúnjẹ, yóò ná gbogbo ẹ̀rù tí ẹrú nìyẹn. Ọmọ free pẹ̀lú bàbá free pẹ̀lú ọmọ, ẹrú free pẹ̀lú bàbá, kò dẹ̀ free nínú ilé tí ó ń gbé. Ṣáà free níwájú Olúwa nígbà tá a bá lọ, ṣáà free láti gbọ́rọ̀ Ọlọ́run, ṣáà free láti gbọ́ òótọ́. Ẹrú fẹ́ràn ìdájọ́, Ọlọ́run dájọ́ ló ṣe ń bá wa wí. Ọlọ́run fẹ́ràn Ọlọ́run tòótọ́ ní òsì lè fi pé kí nígbà tá a bá ṣe tí ó tọ́ kó fara ọ̀rọ̀ wa lórí. Ẹlẹ́ṣẹ̀ nílò kó ronú pìwàdà, apàdà sẹ́yìn ní kíkó padà sílé, ọmọ Ọlọ́run nílò kó tẹ̀síwájú. Ọlọ́run yóò sì fi ọwọ́ òdodo rẹ̀ dì wá mú ti dópin àgbẹ̀ àjò wa lórúkọ Jésù Olúwa wa. Èkeje inú ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò pẹpẹ sí Ọlọ́run àìmọ̀ lélẹ́yìí, tí a bá ti ní ìṣọ̀kan bẹ́ẹ̀, ẹ chat wa nu nọ́mbà tó ń wà lójú screen yẹn, àbí àwọn nǹkan tí ẹ bá nílò láti mọ̀ nípa wa, Ọlọ́run sì ràn yín lọ́wọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Wúlò kúta ní jẹ́rẹ́ máa tẹ̀lé gbóhùn rẹ̀, táàtù pàdé wákàtí mi, àlàáfíà Olúwa kó bá bí fún yín.